bó ni o ṣeun rèlò ní o ọkọ ṣeun fún mi ṣeun ni mò ń kí happy birthday to you Emmanuel o ire owó ire ọmọ nínú ọ̀la ọlọ́jọ́ bí mo kí ọ. Yà ó ìmábo ní ilé ẹ̀rí mi tẹ̀lé ní lọ́wọ́lọ́wọ́ Olúwaṣeun fún mi bàbá Olúwa dára sí mi màmá ní òwúrọ̀ lónìí o. Ọlọ́jọ́ bí wà tó ní kọ́kọ́ oníṣẹ́ kọ́kọ́ oníṣẹ́ mi rẹ̀ ikú òní pa ọ́ ní rèwerèwe mọ́ṣámi ńlá lẹ́yìn ọjọ́ bíire èyí ajá bá ọgbẹ́ gbá ọpẹ́ jọjọ akọ̀nàmọ̀gbò èèpọ̀ jẹ́ o lọ́dọọdún ló máa wà bí ẹ̀wà mọ́ṣámi ńlá gbogbo December 7 lọ́dọọdún lọ́jọ́ bí bàbá Olúwa dára sí mi. bẹ́ẹ̀ mi erin yóò yẹ ẹ̀gbóhùn erin ni bẹ́ẹ̀rọ̀ ṣàṣẹ ẹ̀jí ọlọ́bẹ̀ rárá gbogbo olówó oníṣẹ́ tó kúkú ń ṣe ìmọ̀pọ̀ ní ìdíníyàrí ní tẹ́lifílẹ̀ o ó ń bá ní kọ́lé ralé talé ó ń bá ní ra mọ́tò ta mọ́tò iṣẹ́ tẹ́ bá gbé déwájú rẹ̀ ó ti di ṣíṣe ayé ní kọ́dí àìmọ̀ṣe sí ọmọ ṣàmì ńlá ọ̀rẹ́ rẹ̀ ṣẹ̀rí pàtó náà ń kí ọmú tọjọ́ tí wọ́n bí ọ Emmanuel rẹ̀ o. Olúwaṣẹ́gun pẹ̀lẹ́ àlàáfíà rẹ̀ onídìífìyàfìyà bó ṣe ń lù ú là á máa dún wa ní mábò ní ìjìnìyàn limited lónìí gbogbo December 7 lọ́dọọdún ó jèrè yà ó Efon Alaaye ní ìpínlẹ̀ Èkìtì ni mò ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n kì í ọ̀rẹ́lẹ́ bàbá tó bí ọlọ́mọ ọmọlúgbà rẹ̀ o ọmọlúgbà àjèjì ọ̀nà lóru ọmọlúgbà àjèrè òtún ọmọ tẹ̀lẹ́numúgbà ọ̀tẹ̀lúgbòpọ̀ nígbà ilé ọba ilé ròrè jẹ́ kí wọ́n kóbìnrin wọn lẹ́rú ẹni ẹ bá rí ẹ bí ọmọ lókè lómòkè eégún pẹ̀lẹ́ ẹ̀dú ilé àwọn ẹ̀fọ́ kún mòye ọmọ èso pọ́rọ́ púpọ̀ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ọmọ ẹrù lẹ̀lẹ̀ odò ọmọ òkè kí mi afọ̀nà ọmọ òkè sọ́ra dọ́ta Efon pẹ̀lẹ́ o ọmọ lókè ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ òkùnrin kó má láàyè etílé ogun àkọ́dá ìlú Olódùmarè níbi tó ti wá fẹ́fẹ́ ìgbẹ́ ń tuni lára omi ìgbẹ́ àmúfọkànbalẹ̀ òun ló jẹ́ kárùn ojú iná sẹ́fọ̀n gédé ń gbé ìwàràpá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dẹ̀fọ̀ ń gbọ̀nyìngbọ̀n yẹn ni ẹ bá rí ẹbí ìyọ̀lẹ̀fọ́ jẹ́ láwùjọ èrò dáadáa wọn máa ní ààyè ọbalú èjìgbọ́n ẹ̀ẹ́mà òsàjà òkàdé nsọ̀kan lọ́dẹ̀fọ̀ mú gbọ̀nyìngbọ̀n Emmanuel Olúwaṣẹ́gun ìmàbó ní engineering limited ló ń ṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ bàbá Olúwa dára sí mi ọkọ Olúwaṣeun fún mi ní ṣọjọ́ bí ayé ẹ̀jẹ̀ àjọ kí ọ̀rẹ́ rẹ̀ jẹ̀rí fàtúnà kíyà o ó ní kó oṣọdún máa dún wẹ́ẹ̀nì tí ẹni ẹlẹ́ni onígbàṣe rẹ̀ ṣe ayé òní kọ́dí àìmọ̀ṣe sí ọmọ ṣàmì ńlá lẹ́yìn ọjọ́ bíire èdè wàá ṣe ìṣàmọ̀ ọdún lọ́lá ọlọ́run ọba àrùn níyọ ẹlẹ́gbẹ̀ẹ́ o Emmanuel Olúwaṣẹ́gun pẹ̀lẹ́ wẹ́ẹ̀nì tí ẹni ẹlẹ́ni onígbàṣe rẹ̀ ṣe o bí wọ́n bá wá bí wípé ta ló kọrin yìí sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú waterside lè mí gbogbo ti wá ọmọ ìwòkú ní àjídá gọ́rẹ̀ mi Ìdòwú ọmọ òun bá jò.